ọmọ Ọlálọmí ti sọ̀rọ̀ sókè onírú group chat yẹn ni wọ́n ti ṣe nígbà tóun fi ṣe zazu pé kán gbé òun wálẹ̀ ló jẹ́ kóun tètè drop mọ́níjà yẹn pláàni evil yẹn Ìyábọ̀ mọ̀ láti create ẹ̀ gan àfi ká yọ kúrò ńlẹ̀ Yorùbá àfi ká yọ Ìyábọ̀ kúrò ńlẹ̀ Yorùbá wa pátápátá ó lè mọ́ kúrò nínú ìlú o ṣùgbọ́n kó mọ́wọ́ kúrò lára àwọn ọmọkùnrin wa ńlẹ̀ Yorùbá ó tó gẹ́ gbogbo ẹni tí Ìyábọ̀ bá gbé jáde àfi kó ní kálukú ó ya jáde tì lọ́rùn ni ṣé rí tẹ́ bá rí i pé èèyàn ń sọ̀rọ̀ ọ̀rọ̀ tí ń sọ pọ̀ ẹ máa listen sí nǹkan tẹ́ni yẹn ń sọ ni ẹ má wo ìwà ẹni yẹn ẹ máa gbé bàyáàsì kúò ẹ máa gbé ọ̀tẹ̀ kúò kẹ wá tẹ́tí kẹ mú nǹkan tó bá wúlò ńbẹ̀ Lizzy lè ṣe pé ó lè ṣe gbá ó lè ṣàwo má bá ṣe mọ́ ẹ̀yin ẹ yọwọ́ kú màmá nǹkan mo ní ha kí ni gbogbo orú eléyìí tá a bá ròótọ́ ọ̀rọ̀ ẹ̀ jẹ́ àsọ ṣé rí Ọlọ́run ti fi àwọn ẹni tó jẹ́ pé ìkà láti inú wọn ní ojú la fẹ́ Ọlọ́run fi hàn mí lórí ọ̀rọ̀ Lizzy wàláì Ọlọ́run fi gbogbo ẹ̀ hàn mí ẹ wo Portable tí gbogbo wọn mọ ní wèrè ní ọmúgbó ni kò gbọ́dọ̀ lọ ibi tí Portable tẹsẹ̀ bọ̀ wàláì ọmọ pírẹsidẹ́ǹtì wọn kò sí tó ti wọ̀bẹ̀ owó nìkan ló gbá wọn ló kọ ṣùgbọ́n ní àwọn ẹni tí Portable ti mọ̀ ìrìn àjò tó sì rìn tí ibi tórúkọ rẹ̀ dé ọmọ pírẹsidẹ́ǹtì mi orúkọ rẹ̀ ò débẹ̀ ó tètè jára ẹ̀ gbà anywhere ẹ fi máa bí ọ̀tá lulẹ̀ kì bá jẹ́ Kúránì bá jẹ́ Bíbélì bá jáfọ̀ṣẹ ẹ̀yin náà ẹ máa lò ó fún wọn ẹ má tẹ̀lé pé má ṣe gbá má ṣàwo irọ́ pátá ló wà níbẹ̀ gbogbo wọn ìdí wọn ò mọ́ pátápátá ìdí wọn ò mọ́ òdodo ọ̀rọ̀ ni a máa sọ ìyẹn ò ní kó o gbàgbé n tó o bá ti fi ń protect torí pé jẹ wàláì ṣé Portable alẹ́ ní bá ń pè ní wèrè òun gan la sínwín ní Ìyábọ̀ Òjó gba ti Portable náà sì gba tiẹ̀ ó sì ti rí Ìyábọ̀ yìí pé ìkà ni ó ń fọwọ́ bu àwọn ọmọ tiẹ̀ mọ́lẹ̀ ládùúrú gbogbo authority táwọn ọmọ rẹ̀ ti kọ́ọ̀sì kò gbé kọ̀ọ̀kan jáde bẹ́ẹ̀ ni Gistlover náà ò gbé jáde kẹ́ ẹ lè bá a mọ̀ tó ń tojí ke náà ẹyọ kan oṣù tó wá yín mọ́ yẹn tó sì jọkùnrin ẹ̀yin náà ò gbà kó mọ́ yà yín lẹ́nu Wùmí ò kọ̀ láti lóyún fún àdúrà àkáǹtì nọ́mbà Mohbad ẹ chẹ́ẹ̀kì ẹ̀ láàárín àwọn gúrùpù tán lọ kírẹ́ẹ̀tì yẹn wọ́n kan lè fẹ́ pín owó yẹn láti pa ọ̀pọ̀lọpọ̀ lẹ́nu mọ́ ni wọ́n fẹ́ pín àkáǹtì eré tọmọ yẹn ṣe ní gbogbo táìmù gbogbo rẹ́kọ̀dù rẹ̀ tí wọ́n play ẹni ta ni àkáǹtì yẹn wà lọ́wọ́ ẹ̀ tó rà á gbọ́ pé wọ́n ní agbọ́ àlẹ́jì ni o wípé àkáǹtì yẹn o ọkọ Ìyábọ̀ mójútó Ìyábọ̀ wọ́n ti fúnyàn kan wọ́n ti mójútó ẹ wádìí dáadáa àkáǹtì yẹn ni wọn ò fi fẹ́ràn bàbá Mohbad àṣírí wọn tú Ìyábọ̀ Òjó ìkà ni gbogbo àdúrà tó bá ṣe kó jẹ́ tìwọ àtọmọ ẹ̀ èpè tó bá ṣẹ́ kó jẹ́ tìwọ àtọmọ ẹ̀ wàláì torí wọ́n lo mọ tó ti ṣe tó wá ń fi irọ́ bojú àti ráàfà tó gbé Kùránì dání torí gbogbo ẹ̀ tó ṣe gbá iṣẹ́ ẹbí ń bẹ lọ́wọ́ ẹ̀ àti rí i ó sì ti wà nù sọsáìtì àwọn ẹlẹ́yẹ apọmọ ọlọ́mọ jayé Ìyábọ̀ Òjó ìkà ni ọ́ bẹ́ẹ̀ ni àwọn ẹni rọ̀gbà ka ẹ̀yẹn tí wọ́n ń kígbe Ìyábọ̀ Òjó irọ́ ni dàbí mo ṣe dàlẹ́ ẹjọ́ jẹ́ gbogbo yín ọ̀kan ò bá kan bí òwú Jango gbogbo wọn ìkà ni
Ìyábọ̀ Òjó mọ́wọ́ kúrò lára àwọn Yorùbá wa, àwọn ọmọ kéékèèké Yorùbá mọ́wọ́ kúrò lára wọn. Ó tó gẹ́, gbogbo anybody tó bá gbé jáde ní ìsìn a máa nàró tì ẹ́ lọ́rùn ni. Arákùnrin celebrity yìí mo ti gbàgbé orúkọ rẹ̀, ọ̀rẹ́ bàbá Ìjẹ̀ṣà yìí, Yọ̀mí, ó tún kù Yọ̀mí, a máa dúró ti Yọ̀mí gbágbágbá ni, a máa dúró ti Yọ̀mí. A lè jẹ́ kó o ṣe gbogbo àwọn ọmọ Yorùbá níṣekúṣe. Jìgan tó o gbé sọ́dọ̀ tẹ́ ẹ fi sínú àkáǹtì yín, Jìgan kò gbọ́ Yíbò, mọ́sọ̀fù àwọn ọmọ tó wà ń bẹ̀ Yíbò ló wà nínú gúrùpù tẹ́ ẹ ṣe yẹn. Gúrùpù tẹ́ ẹ ṣe yẹn mọ́sọ̀fù àwọn ọmọ Yíbò ni, Yorùbá tó wà ń bẹ̀ bóyá ló pé 2. Adití sì ni Jìgan, gbogbo tẹ́ ẹ bá tún sọ lẹ́yìn kò lè mọ̀, òun náà kiri ẹ̀ bọnú rọ́. Olòṣì abidigi gan, olòṣì kò rántí ọmọ ẹni tóun ń ṣe, tó dẹ̀ ti ṣàdúrà fún Mohbad kó tó kú, ó wá lò ní jìyà gbogbo inú ìdìtẹ̀ tó bá wà, ò ní lè tètè gbé síta, ẹ wá máa bá wọn lọ bẹ́ẹ̀. Ìkà nìyí o, ìkà gidi nìyí, ìkà gidi nìyí. ẹ jẹ́ mo yóò yà, mo yóò yà. Ìkà Ìyábọ̀ Òjó wàá lóòtún ṣerú ẹ̀ mọ́. Ọmọ ikú tá ìkú ó sáré pẹrẹ, ó nìkan ní celebrity tó kọ́kọ́ lọ́bẹ̀ tó wá kérò jọ kẹ́ndù ni. Ọlọ́run ló mọ iye owó tán ti gbà lọ́wọ́ Davido kó tó di pé wọ́n tan kẹ́ndù. Wọ́n dẹ̀ ní Davido ló ra gbogbo kẹ́ndù, kì í sóhun. Owó tó gbàdà pósí wọn ná fún wọn ni, à ń sáà ń gbọ́ tí wọ́n ní wọ́n máa fún wọn lọ́fẹ̀ẹ́ ni. Ẹ̀yin olè burúkú yìí, wọ́n sì ti kìlọ̀ fún yín, ìwọ àti Tonto Dike ẹ jáwọ́ nínú ọ̀rọ̀ yẹn lẹ́ẹ̀ni jáwọ́, ẹ jáwọ́ nínú kẹ́ ẹ máa gbẹ̀yàn lọ́dọ̀ Gistlover. Ta ni Gistlover ọ̀hún? Ta ni? Ọmọ Yíbò náà ni. Ìyábọ̀ Òjó ọmọ àlè ní, kì í sọmọ Yorùbá hánrán, a fẹ́ mẹbí bàbá rẹ̀ nílẹ̀ Yorùbá. Ẹbí tí bàbá rẹ̀ ní, ṣé gbogbo wọn ló kú tán ni? Ṣé gbogbo wọn náà kú tán? Ẹ jẹ́ kó fabúlé bàbá rẹ̀ hàn wá kárí. Ọ̀rọ̀ yìí eré lẹ máa pè o. Kó tiẹ̀ mọ́wọ́ kúò lọ́rọ̀ àwọn bọ́ìsì ilẹ̀ Yorùbá, kó mọ́wọ́ kú, àfẹ́ rí nínú ẹ̀ mọ́. Anyone tó bá tún ti àtáàkì a máa dìde sí ni lórí nẹ́ẹ̀tì, wàláhì a máa dìde sí ni. Táàjọ dábùjá gidi, á lọ protect lórí ẹ Ìyábọ̀, a máa protect lórí ẹ. Bẹ́ẹ̀ ni mo sọ. O lè máa pàwọn èèyàn jayé kó o máa gbowó òfẹ́ṣẹ́ ṣe, ó wá ṣẹ̀ṣẹ̀ bí ẹsẹ̀ ṣáṣáǹgèlé àkèré, gbogbo eyín ẹnu rẹ̀ ti wọ́ tán, gbogbo ẹ̀ ike ni, bó bá lanu jù báyìí ó máa jábọ́ ni. Owó iyebíye millions ó lọ fi ṣèdí, ó fi sọmú. Ọmọ òṣì ìkà aláìdá ò lọ bàálù ìyá rẹ̀ jẹ́ ń gbòjẹ́ pò mọ́ pé wọ́n lè jù ẹ́ lọ. Àwa gan wàá mójú táwọn tiwa ń bí báyìí. Tètè yá wò ó takú sí Canada, àìjẹ́ bẹ́ẹ̀ tó bá padà wá wá jẹ́jọ́ ń kóòtù ni kó lè bá a mọ̀. Ó já mọ́ ń pa àmọ́ Ìyábọ̀ Òjó, ìkà ni ẹ́. Ẹ bá lè rí àmì ṣe, gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín, iná agbára Ọlọ́run máa jó dànù. Kí lè nǹkan tẹ̀ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ. Ẹ ti pàdé wòlíì yín ló fà, ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì, arán mi sí ọ lónìí mọ́mì. Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín. Olúwa sọ wípé gbogbo tẹ̀ ń là kọjá yín òun fẹ́ fi òpin sí. Kí nìkan tẹ̀ ń là kọjá lórí ìgbéyàwó ni, lórí ọmọ ni, lórí iṣẹ́ ni, níbi gbogbo ni, bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le, ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ. Ẹ jẹ́ àjọ gbàdúrà, ẹ jẹ́ àjọ wá ojú Olúwa, kí làṣírí ogun yẹn gangan, ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ, òun náà ni +234 7025 475427 +234 7025 475427. Bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù, ẹ máa rí ìyanu.